بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وكي gbogbo èyí olùgbọ́ mi alápàlẹ́ kí ló bàkọ́ wa kí èyí tí a fẹ́ mẹ́nu bà níbi fiqhul muamalat maliyya ní alẹ́ òní náà ni nǹkan tí wọ́n ń pè ní bay'ul muzayada. Bay'ul muzayada yìí ó ní ojú ọ̀nà kan tí wọ́n gbà ta ọjà tí wọ́n fẹ́ lè tí wọ́n gbajúmọ̀ sí tí wọ́n pè ní auction. Bay'ul muzayada yìí yà ni òun náà ni kéèyàn ó ta ọjà kan àbí kéèyàn ó fi nǹkan rẹ́ǹtì fún ẹnìkan tó jẹ́ pé òun ni ó gbìyànjú láti san ìtọ́pọ̀jù ní owó. Eléyìí gbajúmọ̀ jẹ́ pé tẹ́ka fẹ́ ta bí mọ́tò, ọ̀fẹ́ ta ilẹ̀, ọ̀fẹ́ ta kíkan, ọ̀fẹ́ fi ilẹ̀ kan rẹ́ǹtì àbí ilé kan rẹ́ǹtì, wọ́n máa kó kí sáwọn èèyàn jọ, wọ́n máa sọ pé ta ló lè rà lówó iye báyìí, ẹ bá sọ iye kan ẹni bá sọ pé òun fi kún, ẹni bí òun fi kún, wọ́n máa fi kún báwọn títí ẹni tó fẹ́ ta nǹkan àwọn fẹ́ tó fi kan rẹ́ǹtì ó fi rí pé eléyìí ó jẹ́ nǹkan tí ó wu òun tó fẹ́ ta nǹkan yìí báyìí. Eléyìí ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà Islam kò sí tó burú bẹ́ẹ̀, ó dáa, torí pé láti lẹ́yìn ọjọ́ tó ti pẹ́ ni àwọn èèyàn ti máa ń lo ojú ọ̀nà yìí tí ó sì sí tó takò. Àmọ́ o kó tó di pé a sọ pé kò sí tó takò pé ó dáa kéèyàn máa ṣe, a gbọ́dọ̀ kíyèsí àwọn méjì kan táyé àwọn àfáà tí wọ́n mẹ́nu bá pàtàkì àwọn àfáà àwọn Ṣàfi'í. Wọ́n sọ wípé alákọ̀ọ́kọ́ kẹ́ni yìí ó jẹ́ pé ó fẹ́ ta nǹkan yìí kìí sí kó fẹ́ fi ara ní àwọn èèyàn. Láàrín lómi lè fẹ́ lo ọ̀nà mùsáyẹ́dà yìí tí ó jẹ́ pé tó fẹ́ fi sí ń bẹ̀rẹ̀ kó fẹ́ máa fara ní àwọn èèyàn, wọ́n jẹ́ kó fẹ́ fi ara ní àwọn èèyàn o. tó yẹ kó fẹ́ fara ní àwọn èèyàn ní ìwọ ni kí ó ṣe ojú ọ̀nà láti máa fi ta ọjà. Èmi ẹlẹ́ẹ̀kejì ẹni tó tajà yìí tó fẹ́ máa fowó lé ọjà pé ìyẹn ra iye báyìí, tẹ́lẹ̀ mi sọ fún òfẹ́ ra iye báyìí, ó jẹ́ pé ó ń tọ̀ fẹ́ ra ni. Ẹni tí ọ̀lọ́jà àárọ̀ gbọ́dọ̀ débẹ̀, torí pé àwọn kan máa lo ojú ọ̀nà láti máa fi tàwọn èèyàn jẹ, tó yẹ pé ó fi wá bọ́ sínú tí wọ́n ń pè ní àdínájàṣ. Àdínájàṣ ni kẹ́yí ẹni tí ọ̀lọ́jà àárọ̀ máa fi kówó ọjà kó lè bàa jẹ́ wípé ẹni tó fẹ́ ẹlòmíì tí ó fẹ́ rà yóò lò pé tó jẹ́ pé kí ní ìbárí báyìí nǹkan tó gbọ́dọ̀ rà ni tí ò sì rí bẹ́ẹ̀. Àní pé kí ọmọ lu jìbìtì wọ́n mọ̀ pé ẹnìkan fẹ́ ta mọ́tò kan nísìn, wọ́n fẹ́ tà ní 500,000, wọ́n sọ pé yìí tó fẹ́ ta mọ́tò yìí ni tó yẹ pé ní ọjà kiri báyìí 800,000 ẹnìkan fẹ́ rà tí wọ́n ta fún ẹ̀wùsẹ̀. Bẹ́ẹ̀ sì kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀, kẹ́kọ̀ọ́ ọmọ fi kún owó ọjà tí èsì kó fẹ́ rà, àwọn fẹ́ fi tan tó fẹ́ rà jẹ pé bá sáré sí wípé wọ́n ń tà ní 800,000, èyí sì fẹ́ tà ní 500,000 kí sáyé ara mi báyìí. Bẹ́ẹ̀ sì ni ní tí wọ́n bá díẹ̀ wò wọ́n kò ju 200,000 lọ. Eléyìí èèwọ̀ ni. Wọ́n jẹ́ pé bá ń ṣe auction ní ojú ọ̀nà báyìí láti máa fi tàwọn èèyàn jẹ pẹ́pẹ́ tó wò ní rà, ṣùgbọ́n wọ́n fẹ́ máa gbóògùn kó lè bá ìpáyọ̀ ọmọ sáré sí èèwọ̀ ní bákan náà o. Àmọ́ tí ó bá sí gbogbo nǹkan yìí ń bẹ, kò sí tó burú bí kí èèyàn ó máa lójú ọ̀nà yìí láti máa fi tà láti máa fi ra. Ẹ̀rí ìwò ní bẹ́ẹ̀ fún lẹ́yìn àwọn afá máa ń fi kíní kan ṣe ẹ̀rí. Wọ́n yà ní ẹnìkan náà àwọn sọ̀rọ̀ wọ́n wá bá níbi sàṣán wípé àdébí fún mi ní nǹkan, àbí àṣọ wípé ó ń tọrọ nǹkan, ó ní kí ló nílé, àdébí bí ẹni yìí lè rè pé kí ló nílé, ó lò ní nǹkan bí ìtẹ́ bí aṣọ tó gbé aṣọ yìí àmọ́ wọ̀ ń bẹ̀ àti wọ́n tẹ́lẹ̀ ń bẹ̀, àbí pé kí ọ lọ mú wá, àbí àmọ́tò wa mú aṣọ yìí wá, àbí pé ta ló fẹ́ ra nǹkan yìí náà, wọ́n pé ta ló fẹ́ ra nǹkan yìí, ta ni ọ̀rà, ẹnìkan ní kó wọ́n rà ní dírámù kan, àbí pé ta ló fẹ́ rà ní tó jù bẹ́ẹ̀ lọ, ẹnìkan ní wọ́n rà ní dírámù méjì, àbí wàá tàfẹ́ tó rà dírámù méjì, wọ́n wá ní kọ́ lọ, wọ́n wá ní pé dírámù kan ní o méjì lọ fi ra oúnjẹ sílé, ẹyọkẹ́ yòókù lọ fi ra àké kó mú wá, wọ́n mú àkéde, àbí pé àbí ṣe àpèjúwe fún kó lọ́ máa fi ṣe igi kọ́ máa dì báyìí kọ́ lọ́ máa tà á. Mo sì fẹ́ rí ọ láàrin ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún kó o ti yí padà, kó o mọ̀ rí láàrin ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹni wá lọ, wọ́n tẹ́ni wá lọ, mashallah ó sì bẹ̀rẹ̀ sí máa fi ṣiṣẹ́. Lásìkò díẹ̀
ó ti rí dírámù mẹ́wàá ó ti rí kójọ ẹni wá fún wa wá sí àríwá sọ pé eléyìí lóore fún ọ jùkọ́ ipò ọmọ ṣàgbé agbẹjọ́ àkíyàmọ̀ kìí sí dára fẹ́ bá ṣàgbé o torí pé yọ ẹ má jẹ́ pé bá ṣàgbé wọ́n sàmì sójú ẹ̀ sọ̀rọ̀ pé eléyìí alágbé ni kí wọ́n kó sàrọ̀ wa o bẹ́ẹ̀ al-mazad aw al-muzayada auction kò sí tó burú bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ Islam láti mú jẹ̀bùtà wí tó ti mú lọ́wọ́ kámọ́ fara ní èèyàn káṣì mọ́ gbówó lé torí pé afẹ́kẹ́ nìkan rà tí a sì fẹ́ rà ní tiwa tí wọ́n ti mú ogbó lè lọ́wọ́ kò sí tó burú bẹ̀rẹ̀ lọ́mọ sọ yàrá Muhammad sallallahu alaihi wasallam.